Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi. Ẹ jẹ́ kí a gbàdúrà ayérayé nínú àwọn ọ̀run agbẹ́yìnga fún àánú àti oore ọ̀fẹ́ yín nínú ayé wa. Ẹ jẹ́ ká rí ọjọ́ ẹtì mìíràn nínú oṣù kẹsàn-án. A dúpẹ́ àánú yín lórí ayé wa àti oore ọ̀fẹ́ yín tí ó fi jẹ́ kí a borí àwọn ẹ̀ṣẹ̀ nínú ayé wa. A dúpẹ́ tí ẹ yọ wá jáde nínú àrọ̀fọ̀ ẹ̀ṣẹ̀ tí a wà láti ẹ̀yìn wá tí ẹ mú wa wá sí ìjì òdodo. A sì gbàdúrà pé ọ̀rọ̀ tí a ò gbọ́ lónìí lórúkọ Jésù yóò ṣọkàn àti ara wa ní rere, kò ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín, àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́ ẹtì, ọjọ́ karùndínlógún oṣù kẹsàn-án, ọjọ́ karùndínlógún oṣù kẹsàn-án. Àkòrí tí a ó gbé yẹ̀wò àwọn èrè ẹ̀ṣẹ̀. Àkọ́sórí wa ni a ó mú nínú ìwé Róòmù orí ìkẹfà ẹsẹ̀ ìkẹtàléníogún tí ó kà báyìí pé nítorí ikú ni èrè ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n ẹ̀bùn oore ọ̀fẹ́ ni ìyè tí kò ní pẹ̀kun nínú Jésù Kristi. Ìwé Róòmù orí ìkẹfà ẹsẹ̀ ìkẹtàléníogún. A ó mú bíbélì kíkà wá fún ti èní nínú ìwé Róòmù orí ìkẹfà bákan náà ẹsẹ̀ ìkejìdínlógún títí dé ìkẹtàlélógún. Róòmù orí ìkẹfà ẹsẹ̀ ìkejìdínlógún títí dé ìkẹtàlélógún tí ó kà báyìí pé bí a ti sọ yín di òmìnira kúrò nínú ẹ̀ṣẹ̀, ẹ̀yin di ẹrú òdodo. Èmi ń sọ̀rọ̀ bí ènìyàn nítorí àìlera ara yín, nítorí bí ẹ̀yin ti jọ̀wọ́ àwọn ẹ̀yà ara yín lọ́wọ́ bí ẹrú fún ìwà èérí àti fún ẹ̀ṣẹ̀ dé inú ẹ̀ṣẹ̀, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni kí ẹ̀yin kí ó jọ̀wọ́ ẹ̀yà ara yín lọ́wọ́ nísinsìnyí bí ẹrú fún òdodo àti sí ìwà mímọ́. Nítorí nígbà tí ẹ̀yin jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀, ẹ̀yin wà ní òmìnira sí òdodo. Ǹjẹ́ èso kí ni ẹ̀yin a ní nígbà náà nínú ohun tí ojú ti yín nísinsìnyí? Nítorí òpin nǹkan wọ̀nyí ikú ni. Ṣùgbọ́n nísinsìnyí tí a sọ yín di òmìnira kúrò nínú ẹ̀ṣẹ̀, tí ẹ̀yin sì di ẹrú Ọlọ́run, ẹ̀yin sì ní èso yín sí ìwà mímọ́ àti òpin rẹ̀ ní ìyè àìnípẹ̀kun nítorí ikú ni èrè ẹ̀ṣẹ̀ o, ṣùgbọ́n ẹ̀bùn oore ọ̀fẹ́ ní ìyè tí kò ní ìpẹ̀kun nínú Jésù Kristi Olúwa wa. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. Wàyí ẹ jẹ́ á tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa lénìí. Ọ̀pọ̀ ènìyàn ló wà nínú ẹrọ̀fọ̀ ilé ayé. Ẹrọ̀fọ̀ jẹ́ ìṣẹ̀lẹ̀ tó burú jáì tí kò lè jáde fúnra rẹ̀. Ó nílò ìrànlọ́wọ́ láti ìta kí ó tó lè jáde nínú rẹ̀. Nígbà tí dókítà bá sọ fún ẹnìkan pé àwọn ti gbìyànjú gbogbo agbára wọn tí kò sì sí ohun kan tí wọ́n lè ṣe láti jẹ́ kí ènìyàn náà gbádùn. Ó mọ̀ ní ti dókítà náà, ó ti mọ̀ ní ti rẹ̀ nìyẹn. Bí kò ṣe pé Ọlọ́run bá gbà á, ó ti parí nìyẹn. Olúwa ṣeun, ó ní Ọlọ́run tí ó dára tí sì ń gbé ènìyàn sókè kúrò nínú ẹrọ̀fọ̀ kí ó fi ẹsẹ̀ rẹ̀ ka orí àpáta láti dúró ṣinṣin. Ìwé orin Dáfídì orí 40 ẹsẹ̀ ìkejì. Kí ni o fẹ́ fún Ọlọ́run alágbára láti fà ọ́ jáde láti inú ẹrọ̀fọ̀? Ohun àkọ́kọ́ ni láti rí i pé ẹ̀ṣẹ̀ ló mú ọ lọ sínú àrọ̀fọ̀. Nígbà tí wọ́n gbé ọkùnrin ẹlẹ́gbà náà wá sọ́dọ̀ Jésù nínú ìwé Máàkù orí ìkejì ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkejìlá, ohun àkọ́kọ́ tí Olúwa sọ fún ni pé àdárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Ọ̀rọ̀ Ọlọ́run náà ó rújú. Ikú ni èrè ẹ̀ṣẹ̀. Ìwé Róòmù orí ìkẹfà ẹsẹ̀ ìkẹtàléníogún. Àìsàn jẹ́ ìránṣẹ́ ikú. O gbọ́dọ̀ ronúpìwàdà kí o sì kọ àwọn ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ kí o tó lè jáde kúrò nínú ẹrọ̀fọ̀. Olúwa sọ fún ọkùnrin tó wà ní etí adágún Bẹ́sáídà, wò ó, a mú ọ láradá. Má ṣe dẹ́ṣẹ̀ mọ́ kí ohun tó ń burú ju èyí lọ kí ó má bàa bá ọ. Ìwé Jòhánù orí ìkarùn ẹsẹ̀ ìkẹrìnlá. Bí o kò bá mú ẹ̀ṣẹ̀ kúrò nínú ayé rẹ, o lè má lè jáde kúrò nínú àrọ̀fọ̀ náà láéláé. Dáfídì sọ nínú ìwé orin Dáfídì orí ìkẹrìndínláàádọ́rin ẹsẹ̀ ìkejìdínlógún. Bí èmi bá gba ẹ̀ṣẹ̀ láàyè ní àyà mi,
Ọlọ́run kì yóò gbọ́ ohùn mi. Báwo ni o ṣe lè máa retí ìdáhùn Ọlọ́run nígbà tí kò tilẹ̀ lè gbọ́ àwọn àdúrà rẹ rárá? Wọ́n pè mí ní Tunisia ní nǹkan bí ọdún 11 sẹ́yìn láti sọ̀rọ̀ ní ibi ìpàdé àdúrà àgbáyé. Mo sì wí pé, ará, mo wá láti fi yé yín pé Ọlọ́run ń gbọ́ gbogbo àdúrà. Àwọn onímọ̀ ìjìnlẹ̀ Bíbélì pè mí sí ẹ̀gbẹ́ kan. Wọ́n sì wí pé kì í ṣe òtítọ́ ni pé Ọlọ́run ń gbọ́ gbogbo àdúrà o. Mo sì jẹ́ kí ènìyàn má ṣe jẹ́ kí ènìyàn kan má ṣe jẹ́ kí wọ́n tàn ọ́ o. Ọlọ́run ń gbọ́ àdúrà o, nítorí ó wí pé, ké pè mí, èmi yóò dá ọ lóhùn. Nínú ìwé Jeremáyà orí 33 ẹsẹ̀ 3 kò wí pé mo lè dá ọ lóhùn. Bí kò bá gbọ́, báwo ni ìdáhùn ṣe fẹ́ wá? Ìwé Àìsáyà orí 61 ẹsẹ̀ 1-2 sọ gbangba pé ẹ̀ṣẹ̀ wa ló ń dènà Ọlọ́run láti gbọ́ wa. Bí o bá sì ń gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu tọkàntọkàn, tí ò ń gbọ́ràn sí Ọlọ́run ní ààbọ̀, yí ọ̀nà rẹ padà o. Àǹfààní ara rẹ ni láti ṣe bẹ́ẹ̀, láti yí ọ̀nà rẹ padà. Kókó ọ̀rọ̀: ẹ̀ṣẹ̀ máa ń dènà rẹ kúrò ní ìyè Ọlọ́run kí ó sì fi ọ́ sí ikú gẹ́gẹ́ bí ogun. Yàgò fún ẹ̀ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ máa ń dènà rẹ kúrò nínú ìyè Ọlọ́run kí ó sì fi ọ́ sí inú ikú gẹ́gẹ́ bí ogun. Yàgò fún ẹ̀ṣẹ̀. Olúwa yóò ràn wá lọ́wọ́ láti yàgò fún ẹ̀ṣẹ̀ lórúkọ Jésù. Bọ́kọ̀ bá lọ sókun tó bá lọ sọ́sà á padà sí èbúté. Ibi tí a fi àdàgbà ètò ọ̀run ṣíṣí kíkà tí ẹ̀yìn sí nìyẹn. Olúwa bùkún láyà kó ní orúkọ sí ìgbà tí àwọn pàdé lọ́la. Ó dàbọ̀.